Eléyìí tún lẹ́tíkẹ́ o ẹ̀yin èèyàn ẹ tún wá gbọ́ ohun tí MC Oluomo tún ṣe fún kan nínú àwọn ọmọ ẹgbẹ́ National Union ní Lagos State ìyẹn Baba Yaro láti celebrate 60th birthday ó lẹ koko gidi tààrà ni o pẹ̀lú gbogbo rògbòdìyàn àti awuyewuye tá à ń rí gbọ́ nípa MC Oluomo látẹnu àwọn ọmọ ẹgbẹ́ National Union kọ̀ọ̀kan tí ọ̀pọ̀ wọn sọ wípé kò ṣe dáadáa lásìkò tó wà ní state chairman ẹgbẹ́ náà ní Lagos State wípé kò kí ń tọ́jú àwọn ọmọ ẹgbẹ́ National Union ọ̀hún pé àwọn ọmọ òṣèré tíátà Yorùbá òun ló ń kówó fún ṣùgbọ́n nínú fọ́nrán yìí ẹ máa rí bí MC Oluomo bó ṣe fi tọ̀wọ̀tọ̀wọ̀ tó fi celebrate 60th birthday Baba Yaro tó sì tún fún ní ẹ̀bùn owó tó tó $500,000 naira ìyẹn 500,000 naira láti celebrate 60th birthday ó ní agbára gidi ni ìyẹn ló wá jẹ́ kó máa kọ ọ̀pọ̀ lóminú gan wípé kí ló ń ṣẹlẹ̀ gan ṣé ká sọ wípé àwáwí àti àhesọ ọ̀rọ̀ lásán ó ní ọ̀pọ̀ nǹkan tí à ń gbọ́ nípa wípé MC Oluomo ò kì í tọ́jú àwọn ọmọ ẹ̀yìn nínú ẹgbẹ́ National Union ní Lagos State torí nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ bí Oluomo bó ṣe fi tọ̀wọ̀tọ̀wọ̀ tó fi celebrate bàbá yìí pẹ̀lú bó ṣe tún fún ní owó tuntun owó mo kéyìn èèyàn mi káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television ẹ má gbàgbé tẹ́yin bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì ẹ máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook link kan wà ní comment section fídíò yìí tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí kẹ́sì máa bá mi like and share ẹ máa bá mi pín kó máa lọ káàkiri lórí ayélujára láì wá nígbà wá lákòókò ẹ jẹ́ ń gbé fọ́nrán òun wọlé káàdìjọ wò kẹ́yìn náà gbọ́n tó Oluomo sọ nínú ẹ̀ àti bó ṣe fi tọ̀wọ̀tọ̀wọ̀ celebrate Baba Yaro tó sì tún fún ní owó kẹ́dẹ̀ máa bá mi fèrò yín nípa ìsí comment fọ́nrán òun rèé. 60 years wow why tell you sọ fún mi kì í ṣe fún mi àbọ̀ yín gbọ́dọ̀ fún yín kan gbọ́dọ̀ rà kó fún yín gbọ́dọ̀ rà kó fún yín wow kí ni mo lè rà fún yín o. Màá fún yín ló wà bí màá fún yín 500. Ẹ dìsáàfù ẹ dìsáàfù ẹ dìsáàfù ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀mí gígùn àtàlàfíà ara lè máa fi ṣe ẹ má tẹríba fún mi ẹni dé Ọlọ́run àbá. mo lérò wípé ẹ̀yin náà gbọ́ nǹkan tó Oluomo sọ ẹ ò bó ṣe fi tọ̀wọ̀tọ̀wọ̀ pọ́n bàbá ilé tó sì tún fún ní owó láti celebrate 60th birthday gẹ́gẹ́ bí ìbéèrè tí mo wá jù òtà náà lẹ́ẹ̀kan wípé kí ló ń ṣẹlẹ̀ gan-an nínú ẹgbẹ́ National Union torí ọ̀pọ̀ nǹkan tá à ń gbọ́ ni pé Oluomo ò dá lọ́tún kò dá lọ́sì kò ṣe dáadáa kò kí ń tọ́jú àwọn ọmọ ẹgbẹ́ National Union kò kí ń ṣe dáadáa sí wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tá à ń rí nínú fọ́nrán yìí a rí wípé Oluomo náà ń gbìyànjú bọ́lọ̀ ń ṣe fún ní agbára mọ́ bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tó lè mọ̀ ọ́ ṣe tán kò sẹ́ni tó lè dá pé tán gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn àgbà Yorùbá tí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ sì ni lábẹ́ kọ́mẹ̀ntì fídíò yìí gan sef a rí a lot of commenters náà táwọn náà sọ̀rọ̀ nípa pé Oluomo try to pé àtẹ̀rí kọ̀mẹ́ntà kan tó sọ wípé ọ̀pọ̀ nǹkan tá à ń rí gbọ́ lórí ayélujára ọ̀pọ̀ awuyewuye tá à ń rí gbọ́ wípé kò rí bẹ́ẹ̀ ẹni tó bá súnmọ́ Oluomo ló máa mọ̀ wípé ó jẹ́ èèyàn kan tí ó ṣe kíni tó nice gidi gan ẹ jẹ́ ká ka kọ́mẹ̀ntì kan sí méjì lábẹ́ fídíò yìí ká tó máa lọ. A rí kọ̀mẹ́ntà kan Bukola Good News ó ní very kind love him always King MC governor's wife ni this man is so kind sha may God bless him. Awo Fọlájú Ọláolúwa náà ni he dey give to people he dey respect Oluomo loyal he go do more than that. Ṣẹ̀gbọ́n nǹkan tí ẹnì yìí náà sọ báyìí pé ó máa ń fáwọn èèyàn ní nǹkan dáadáa ó dẹ̀ wà very respectful because tọwọ́tọwọ́ gan ló fi pọ́n Baba Yaro lé nítorí ó wò pé wọ́n jù òun lọ lọ́jọ́ orí. Another commenter Ọ̀nànẹ́yẹ Olúwaṣẹ́gun ó náà ní this is the other side of him people don't know forget all the negative gossip MC is one of the nicest person we have around. Ṣẹ̀gbọ́n kan tí commenter yìí sọ wípé ká gbàgbé nípa gbogbo àwọn awuyewuye tí ò dáa tá à ń rí gbọ́ nípa Oluomo pé bóyá kò kí ń ṣe fáwọn ọmọ ẹgbẹ́ National bóyá kò ń ṣe dáadáa sí wọn kò kí ń tọ́jú wọn wípé ká gbàgbé gbogbo ìyẹn o wípé Oluomo is one of the nicest person ó jẹ́ èèyàn kan tó ṣe pé ó nice gidi gan tí èèyàn lè ní láyìíká ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu àwọn commenters lábẹ́ fídíò yìí kí ni opinion ti yín nù
ẹ máa bá mi jẹ́ sí comment. Ẹ má wá gbàgbé sẹ́yìn ò bá ti follow wa lórí Facebook, link kan wà ní comment section video tó máa gbé yín lórí DIGINAIJA online TV lórí Facebook. Lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Kẹ̀sì má gbàgbé láti máa bá mi like and share video, ẹ máa bá mi pín kó máa lọ káàkiri lórí ayélujára. Ká tó pàdé láyọ̀ àtàlàáfíà. Ó dàbọ̀.